حمدا وشكرا سرا وجارة حمدا وشكرا سرا وجارة لله رب العالمين حمدا وشكرا أدوك فوالوا Olúwa ọba wa ẹ̀dá adúpẹ́ fọba Olúwa ọba Olúwa ọba lèwì lè ṣe tó ṣọ́ wa títí dọjọ́ òní adúpẹ́ fọba Olúwa. A kí Ọlọ́run, a kí Ànábì lẹ́ẹ̀kan sí nísìnyí báyìí gbogbo wa á dìde lórí ẹsẹ̀ wa á ṣe àdúrà ìbẹ̀rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, subhanallah والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين كاشي آمين. láì ní wíṣà bí a ṣe dúró ní owó àdúrà ìbẹ̀rẹ̀ ẹ̀rọ máa ṣe gbogbo ẹ̀ ní pápá àdúrà wà. Àdúrà wa Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún. Àdúrà wa Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún. Àdúrà wa Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún. Àdúrà wa Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lórí ọmọ má fi pa wá lẹ́. Ẹ dákun torí àsìkò ẹjẹ́ àdìde ní pápápá lórí aya má fi pa wá lẹ́kún, lórí ọkọ má fi pa wá lẹ́kún. Àdúrà wa Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún. Àdúrà wa Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún. Ẹ dákun ẹ jẹ́ kí ayọ̀ ń bọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Lábẹ́ bí a ṣe jókòó ní náà à ń kí ọkọ ìyàwó àti ìyàwó fúnra wọn. A kí ẹ̀yin méjèèjì Ọlọ́run kó bá wa kí yín. Àmín. Wọ́n lá pé afáwa Muhammadu Sodiq àti ajáwa Habeebat ẹni pé orúkọ yẹn ó má ṣe ara wọn gan. Orúkọ yẹn má ṣe ara wọn, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Muhammadu Sodiq ẹni tó bá ṣe òdodo ni ayé máa ṣe kí ni láyé máa nífẹ̀ẹ́, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Wọ́n lá pé àwọn bàbá àti màmá yìí méjèèjì wọn ò ṣe àmì rárá. Ẹ dákun ẹ ṣe àmì kó nílẹ̀ dáadáa. La hawla wala quwwata. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب
ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولون صدق الله مولانا العظيم. ẹ̀dàkùn ẹja gbé ọlọ́run tóbi dáadáa ẹja yóò ń bọ́ ẹ̀nà bọ̀ wá Muhammad ẹ rí i pé ibi tí tabayé pé a jáde lọ àbí bá a ṣe wà ń bí ọlọ́run ní jẹ́ a rí ẹ̀dàkùn ẹ̀ṣà mi. Àmín. kódà kéèyàn máa lọ ní títí kó máa gbọ́ ọlọ́run máa tóbi kíní kan ẹni ẹ ò ní yà yóò wọ pé ọlọ́run ti dá wọn láre ohun tí ò dá ní ebi bá ìwé ibi tí a bá ti ń kọ́ ẹ̀yọ̀ ń bọ́ ẹ̀nà bọ̀ wá Muhammad àti mọ̀ pé sẹ̀mó green rice jollof rice gbogbo ẹ̀ ni ó ṣẹlẹ̀ ní ibẹ̀ àti àbáwa tí wọ́n bá wa ka Al-Qur'an Karim ọlọ́mọṣẹ́ bá wa kí ọlá Muhammad níwájú ọlọ́run ọlọ́lá awla wala quwwata illa billah. láì ní wéèsì àsìkò láàrin ìṣẹ́jú kò sí bí a ṣe lè kánjú tó a pe bàbá wa àti màmá wa tí wọ́n jẹ́ màmá ìyàwó bàbá àti màmá ìyàwó ẹ̀dàkùn tí wọ́n bá ti dé kí wọ́n fi ara hàn lé tí wọ́n ti wà ń jókòó bàbá ọkọ ẹ má bínú ẹ̀yin bàbá ọkọ àti bàbá ìyàwó àti ìyá ìyàwó ìyá ọkọ àti ìyá ìyàwó tí wọ́n ti dé wọ́n fi ara hàn lé ní lórí àwọn àdá wọn mọ̀ mo mọ̀ ẹ̀jẹ̀ ayọ̀mbó ànábì sallallahu alayhi wa sallam. ọlọ́run járe yín pẹ́ o ibi tí a bá máa ń ṣe tẹ́sì wọ́n tí wọ́n sọ mo kọ́ tẹ́lẹ̀ mi mo lẹ́yìn owó kan tó àbá àti nǹkan mi lójú ni wọ́n wá páàsì wọ́n ní kí kọ́kọ́ pe bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹ̀yọ́ bú anábọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá ìyàwó àti ìyá ìyàwó wa ẹ̀dàkùn ìfara wọlé torí tọ́lọ́wọ́. Allahu akbar. ẹ̀jẹ̀ agbọ́lọ́hún tó bì náà. Allahu akbar. ẹ̀dàkùn bá mi ẹ̀ jókòó ọlọ́mọṣẹ́ jẹ́ àárín yín pẹ́. Àmín. gbogbo àwọn ìdílé yín lápapọ̀ náà jẹ́ kí wọ́n fara wọlé lẹ́ẹ̀kan náà torí ìjọba àsìkò lé ẹ̀dàkùn torí tọ́lọ́ gbogbo ìdílé wa pátápátá ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àfara wọlé lẹ́ẹ̀kan náà gbọ́lọ́hún tó fi fún wọn ní. Allahu akbar. àwọn fámìlì ọkọ gbọ́lọ́hún tó fi fún wọn dáadáa. Allahu akbar. gbogbo ẹ̀jẹ̀ àjókòó nísìnyí báyìí bàbá ọkọ àti ìyá ọkọ ẹ̀dàkùn ìfara wọlé àwa náà gbọ́dọ̀ tó fi fún wa. Allahu akbar. ẹ̀yọ̀ ń bá náà wà Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Amina. oore tí ẹ wá múlé ní ọlọ́run jẹ́ ó bá yín kalẹ̀. Amina. wọ́n lápá àwọn fámìlì yóò ṣàmì. Amin. la hawla wala quwwata illa billah. gbogbo àwọn àdílé tó kún ẹjẹ́ àdílé lẹ́ẹ̀kan náà kí a fi ara hàn lé. gbé ọlọ́run tó bi. Allahu akbar. ẹ jẹ́ kí a jókòó a dúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. báyìí ti wá kí ìdílé méjèèjì pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n yá sí gbogbo ayé tí wọ́n sọ pé a fẹ́ pe ọkọ ìyàwó wọlé a fẹ́ pe ìyàwó wọlé àtọ́kọ àti ìyàwó wa méjèèjì ni wọ́n ti wà ní orí ìjókòó ní tẹfẹtẹfẹ ọlọ́run jẹ́ ó bàjẹ́ o ọlọ́run níwájú ọlọ́run ẹ dákun ṣé wọ́n ń gbọ́ ohun tí mò ń sọ wọ́n ń gbọ́ ọlọ́run jẹ́ ó bàjẹ́ bámi láì ní wéṣí àsìkò sà bámi láì ní wéṣí àsìkò a fẹ́ dúpẹ́ fún ọlọ́run ní ẹni sùúrù bá mi ẹ má yẹ tí kọ́wọ́ bá kù a fẹ́ wéṣí táìmù tó bá ṣe wò pé àwọn alágàdo náà ṣì wà ń lé àgbẹ̀ tó a kan máa ba àsìkò jẹ́
ọlọ́run rẹ̀ ní yóò bàjẹ́. Àmín. Àmì ọlọ́run sọ fún òjíṣẹ́ lánàá bí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìyá ọkọ yóò ní kọ̀ yín lẹ̀. Àmín. Jẹ́ ní gbèsè lẹ́lẹ́bẹ̀ náà ó wà ní ibẹ̀. Ọlọ́run sọ fún ànábì wa Muhammad ba'da al-isti'aza mọ́lá ọlọ́run ní la in shakartum la azidannakum wa la in kafartum in azabi lashadid. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. táìmù ti lọ adé ṣàdéhùn báyọ̀ kí àwọn máa ń mi alága wọn àfa ọmọ pé àwọn orin níbi tí wọn máa fi kàn wá ní àbùkù. bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹ dákun bàbá ọkọ àti ìyá ọkọ ọlọ́ni la in shakartum la azidannakum. Oore délé tọ́lọ́hún ṣe yìí ó fi ọlọ́hún búra. Bàbá kan bẹ ládùúgbò wa ó fi nìkáyọ̀ ọmọ ẹ̀ sí on the first ìjọ Thursday tó lọ yìí. Àwọn kéde àti ń dá lọ́mọ family member tí wà ń bẹ̀ á lọ kí asiri ọ bàbá wọlé ó wẹ̀ bàbá dẹ̀ dùbúlẹ̀ sí orí bẹ́ẹ̀ni wàláhì kò jí mọ́. Allah. Ẹ̀yin ẹ̀ ni wọ́n ti ṣe àfúlà ìyàwó. Sunday tó lọ dáìlà inú àfọ àtọ́ wà London ni ó ṣe wàlímọ̀ fún wọn ọmọ tó fẹ́ ṣe wàlímọ̀ ẹ̀gbọ́n rẹ̀ dẹ̀ kú ní àárọ̀ ọjọ́ wàlímọ̀. Bàbá ò wá sọ̀rọ̀ wọn wá tì í mọ́ inú ilé àkísàtú bìrọ̀ bìrì ká àwa parí wàlímọ̀ nírọ̀lẹ́ wọ́n yẹ̀ ṣe wá gbé jáde nígbà fún ẹ̀dẹ́gbẹ́ bá wa kírun sí ní dára. So bàbá ìyàwó àti ìyá ìyàwó bàbá ọkọ àti ìyá ọkọ àti gbogbo ẹbí bá mi lọ́dọ̀ yín láì ní wíṣẹ́ àsìkò àgbà 50,000 owó ọpẹ́ lọ́dọ̀ yín náà 50,000 owó ọpẹ́ ibi láti kọ́kọ́ wá gbé bàbá yà àti ìyá ìyàwó ẹ̀dá kan máa bọ̀ ẹ má bínú pé mo ń pè yín ìgbà 10,000 lọ́wọ́ bàbá 5,000 lọ́wọ́ tí ó jẹ́ 15 35 tó kù àgbà lọ́dọ̀ gbogbo àwọn fámìlì má dá kíní pọ̀ jẹ́ owó ọpẹ́ yẹn mo fẹ́ ní àní rọ́ọ̀ṣì mbẹ́ èmi ò láì àbá máa bọ̀ èmi ni bàbá fẹ́ kówó fún èmi ni bàbá mi ó kówó fún ẹjá yóò ń bọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. wàláì bàbá ń kà yìí fóònù jábọ̀ wò ẹ gbọ́ lọ́hùn tóbi. Allahu akbar. ọ̀dọ́ yín ló di ẹlẹ́ẹ̀kejì tí mo fọwọ́ kan owó tuntun ní 2026. ẹ̀rí wọn kọ́lọ̀ mọ́ mi ni màá mi gbé bọ́ta. ẹ yóò bọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. ẹjá yóò bọ́ ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. àfẹ́ wéṣì àsìkò gbogbo àwọn ẹbí lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ ká dìde kí yá wa san owó ọpẹ́ gbogbo fámìlì lẹ́ẹ̀kan náà pé ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú gbogbo àwọn fámìlì ọba ìdílé má bà ìyàwó wa wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú Allah má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́. tọ́ kí bàbá àti màmá kí wọ́n jókòó bàbá ọkọ àti ọkọ ẹ̀dá kan ẹ̀ máa bọ̀ ẹni pé à ń ṣe ní kọ́mọkọ́mọ lọ́dọ̀ títí yín náà a ó gba 50,000 ẹja yorùbá ànábì. Allahu akbar. bàbá ní àṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ ní àpò gbogbo àwa ìdílé ọkọ lẹ́ẹ̀kan náà bàbá ẹ̀dá kan ẹ̀ jókòó ọlọ́mọṣẹ́ ẹ̀ ṣe àlékún àlàáfíà fún yín dáadáa ọlànàbì níwájú ọlọ́run àtẹ̀mí àti yín àtẹ̀mí tó bá wa ṣe àmì 2026 bá ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì ọlọ́njẹ́ àpẹẹrẹ pẹ̀lú alihamudulilá ẹ̀dá gbogbo fámìlì ìdílé ọkọ ìdílé lẹ́ẹ̀kan náà ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ bá mi ọpẹ́ àwa ìdílé ìdùnnú olùtún ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú
ọba má bà wá nù jẹ́. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá nù jẹ́. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba má bà wá jẹ́. adúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. ọlọ́run ọlá gbólóhùn ọpẹ́ tí a dú ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. àmín. ọlá nàbì ní iwájú ọlọ́run. ọlọ́lá haúlà wọlá kùwọ́tà. nísìnyí báyìí a ń gbé ìgbésẹ̀ lọ síbi ètò tí ó kàn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan èyí ṣe pé a ṣẹ̀ máa wá pé a fẹ́ pe ọkọ wọlé a fẹ́ pe ìyàwó wọlé àwọn méjèèjì wà ní ìlú òkèèrè àbí mo kúrò àbí ọlọ́run jẹ́ kó èrè oko délé o. ẹ dákun ọkọ ní tẹ fóònù àbí ẹ o white yìí ok ẹ yóò bó ànábì I greet you you see me I see you ẹ yóò bó ànábì. mo kí ọkọ mo kí ìyàwó so ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́. mo kọ́kọ́ fẹ́ fáyìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé ọmọ yín ní tẹ fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. adá ọpẹ́ fún ọlọ́run. alhamdulilayi. jama ẹ jẹ́ adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulilayi. àsọsọpọ̀ débílé ní ẹjọ́ kọ́ ló kù. sọ pé alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. tó bá jẹ́ pé àsọsọ pé wọ́n dájọ́ ìgbéyàwó àbí baálé ní ó sì sojú ẹ̀mí rẹ̀ kó bẹ́ẹ̀ nù kòtò sọ pé alhamdulilayi rabbil alamin. binimati rabbi dákúndórí ọlọ́run. lábìmá kásábà. bàbá wa bàbá àbíbà tí wọ́n jẹ́ bàbá ìyàwó elétò ni wọ́n púpọ̀ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n púpọ̀ nínú táṣì fi kọ́ wa náà ni pé àdéhùn tó bá ti ṣe àdéhùn má déhùn ṣe wákàtí kan máìkì tí wọ́n sì gbé fún mi yìí náà ìṣẹ́jú márùn-ún náà ni bàbá arọ́ ìdù fún mi kò sì ní ju ìṣẹ́jú márùn-ún yẹn lára agbára ọlọ́run ọpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i. alihamudulilayi. ọba tó ṣe káfẹ́ ọkọ káfẹ́ ìyàwó tó ṣe ní ẹ̀tọ́ fẹ́mi àti ẹ ọba tó ṣe ká ṣe sìnà tó ṣe ní èèwọ̀ ọpẹ́ fún ọlọ́run ọba náà. alihamudulilayi. ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá anábẹ́ wa Muhammad. sallallahu alayhi wa sallam. èyí ló sọ ọ́nú ọ̀rọ̀ rẹ̀ pé ká lọ́kọ káfẹ́ ìyàwó sunna mi anábẹ́ wa Muhammad ni. sallallahu alayhi wa sallam. ẹni tó bá lóhùn ò ní ṣe mo ṣe fáyìn tó yìí máa jẹ́ kọ́kọ́ kan máa kọ̀ǹtúrò mi nínú owó tí mo ní yìí máa bẹ́yàwó kan wá jẹ́ pé gbogbo ẹbí ẹ̀ ní wọ́n á run ogún mi tó bá sọ pé òun ò ní ṣe irú ẹ̀ anábì ní faláìsà mi nì kò sí nínú ìjọ èmi anábì wa Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá anábì wa Muhammad náà. sallallahu alayhi wa sallam. akí àwọn àfa wa àwọn tí wọ́n ti lọ pẹ̀lú láti bàbá modern markaz Sheikh Adam Abdullahi lórí ọlọ́mọṣàlá kẹwọn ọlọ́run bá kẹwọn àwọn tí wọ́n kù láyé láti bàbá modern markaz ní Sheikh Habeebat Adam Abdullahi lórí àlékún àlàáfíà ara ọlọ́kọ̀ bá ṣe fún bàbá. amina. bàbá wọ ọ̀run ìlú Èjìgbò Sheikh Ahmad Tijani Arikewulo àti gbà àtàgbà bàbá ọlọ́mọdé ó bàjẹ́ láyéláyé ọlọ́run ṣe ńlá ànábẹ́ wa Muhammad. mo kí bàbá wa gbáǹkàlẹ̀ Sheikh Miftah mi ò tó láti dárúkọ yín o ẹ má bínú torí ọlọ́run torí ànábẹ́ wa Muhammad. àgbàlagbà nìyí ẹ jù wá lọ gbogbo ọ̀nà lè gbà jù wá lọ àmì ń wọlé ànábẹ́ wa Muhammad máa wà láàánú náà ni ẹ kò ní bàjẹ́ fẹ́yìn náà láyéláyé ẹ jù bẹ́ẹ̀ lọ torí àsìkò mo kí Sheikh Abdulmajid ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ ọlọ́lá ilaha illallah mo wá kí bàbá wa Chief Imam tí wọ́n ṣe bí àwọ̀ ọmọléke tí wọ́n ṣe rọ́ ìjù láàyè Chief Imam gbogbo ìjù rè pátápátá àwọn ni wọ́n wà ń kalẹ̀ tí wọ́n ń darí wa ní ọlọ́mọṣẹ́ bá wọ̀ pẹ̀lú yín àpadà sí aburú àpadà sí ìgbà tí mú ìmáàmù nínú mọ́ṣáláṣí kan náà láàyè kan náà tí wọ́n wà ní bàbá ẹ lọ dúró sẹ́yìn wọn ò kókó lè dúró mọ́ kó láwa ṣe àwọn náà ní mọ́mú àmọ́ ẹ lọ tó sẹ́yìn ọlọ́mọdé ó kọ́kọ́ sẹ́yìn láéláé ọlọ́run ṣẹ́ ńlá ànábẹ́ wa Muhammad ọlọ́lá ilaha illallah. mo kí ìyá mi ìyá mi kọ́kọ́ kí lórí pé obìnrin ni ó ṣílẹ̀kùn fún ẹ tó fi wọlé obìnrin ò bá ṣílẹ̀kùn ọ̀ tó bẹ́ẹ̀. mo
mo kí ìyá mi àgbàlagbà ọlọ́run kó bá ń kí ìyá wa ìyá Habeebat ìyá Habeebat pọ̀ láyé yìí o Habeebat oníyà púpọ̀ ni tọrọ máa lálùbáríkà ni báwọn bá sì lálùbáríkà ẹ̀dọ́ mọ̀ náà àwa la bí ọmọ wa ni ọlọ́mọdé mọ̀dàmú lórí ọlọ́run mo kí bàbá wa náà ọlọ́mọṣàbà kí yín òfin mò ń tẹ̀lé o kíkí yín jù bẹ́ẹ̀ lọ mo kí àwọn ọmọ ìyá wa táwọn Yorùbá ń pè ní àná àwọn ọmọ ìyá wa ọlọ́mọṣàbà kí yín kí wọ́n wá wo bàbá àgbàlagbà ìpè lánàá mi nǹkan so ń tọ̀ nù ọlọ́mọṣàbà ṣàánú yín ọlọ́run àwọn bàbá wa àwọn ìyá wa ni ọlọ́mọba gbàdúrà yín ọlọ́run lálá ìlàlá mo kí gbogbo ẹbí ọkọ ẹbí ìyàwó mo kí àwọn alága pé ẹ má bínú torí ọlọ́run mo kí gbogbo wa pé salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. wa aleykum salam wa rahmatulahi wa barakatuh. ní àdáyanrí mo kí àfa Muhammad Sodiq ọlọ́run kó bá kí yín èyí tẹ̀ ń ṣe ọlọ́mọdé kábàámà àbúrò lórí ọlọ́run ọlá kún àti fàyà kún mo kí àǹtí wa àbúrò wa èèyàn wa Haja wa Habeebat ìyàwó tuntun ọlọ́mọṣàbà ń ṣàánú ẹ̀ dáadáa ọlọ́run ọlọ́mọṣàbà ń gbàdúrà rẹ̀ ọlọ́run la hawla wala quwwata illa billah. wáàsí nínú wáàsí bàbá wa ìmáàmù tí wọ́n kà fún mi lé iná ní kàmbí àní ó tọ́ bá ti dọ̀hún wí báyìí àmọ́ àwọn ẹlẹ́rìí dà ní tí ò sínú ayé mọ́ tí ìgbéyàwó fi ń dorí kodò ní pé ntọ́lọ́ ń pè lẹ́tọ̀ọ́ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó pè lẹ́tọ̀ọ́ tí Jésù Kristi gan pè lẹ́tọ̀ọ́ àti gbé jùsẹ́gbẹ́ kan àfi ayé là ń bá kiri àwọn ẹlẹ́rìí dà ẹlẹ́rìí rèé o ẹ wá ṣe ẹni tí wọn ò sọ fún tẹ́lẹ̀ ó kàn ní wọn má bọ̀ ọjà wa tọ́ ọ bọ̀ ṣe fẹ́ bí nìwọ náà ẹbí tẹ́ ẹ mọ̀ pé kò ní pàṣẹ tó fẹ́ ṣe é nù gbéyàwó yìí ẹ má fi ṣe ẹlẹ́rìí ìtàn pè ní ẹlẹ́rìí yóò jẹ́rìí láyé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà wàláhì yóò jẹ́rìí torí pé ìta amúdání sàfitíkẹ́ẹ̀tì bá a ṣe wà ìtàn ń yà wá màláìka ń yà wá gbogbo wa pátápátá là á jábọ̀ fọlọ́run ìnísìn ẹ̀ náwó fún wa owó rẹ̀ ọlọ́run gbà á ná àmọ́ ìta bá sọ́ńbì láàrin ìṣẹ́jú méjì péré tó kù yìí òun náà là á dì mọ́ lákọ̀ọ́kọ́ ká lọ sí ọ̀dọ̀ ìyàwó kí lọ́lọ́run fẹ́ kí ìyàwó ṣe bàbá DJ kí ni ń pariwo ó ń kọjú ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ mi ò ní kẹ́yìn sí èyí máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ètò ìrọ́mù tẹ́ mọ̀ ẹ má bínú o ntí Ọlọ́run béèrè lọ́dọ̀ ìyàwó fún ọkọ rẹ̀ ó ní ìtẹríba tó pé ìyàwó gbọ́dọ̀ ní ìtẹríba fún ọkọ rẹ̀ eléyìí ṣe àdáadáalẹ̀ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba ni ẹbí ọkọ àbúrò ọkọ ìyá ọkọ ìyàwó gbọ́dọ̀ ní ìtẹríba ìyàwó wa tè ní alhamdulilayi ọmọ tí bàbá wa kọ́ tó gbẹ̀kọ́ ni àṣetánì tí wọnú ẹ̀dá kò ní wọnú ẹ̀ láéláé ẹ̀yin ọbí ọkọ ẹ lọ fọkànbalẹ̀ ọmọ rí lẹ́fẹ́ ẹ já sọ pé alhamdulilayi èyí tó jẹ́ ti ọkọ ń bẹ̀ ká máa gé ní ṣókíṣókí bẹ́ẹ̀ ni gbogbo bùkátà pátápátá ó dọ̀rùn rẹ o ó dọwọ́ Muhammad Sodiq ntí èyí jẹ́ kọkùnrin mi tètè gòkè ó lówó lọ́wọ́ o ó wá ń rí bíi shitting ìyàwó mi èmi mò ń sanwó lé ó dàbí pé owó náà yìí wò ó máa bá a lọ́ntì ẹ̀ ha ó ń fara rẹ̀ wálẹ̀ nù ó sáà di pé mo ti sanwó skul ìwọ náà ra yúnífọ́ọ̀mù fún ọmọ ha Ọlọ́run ò fẹ́ Ànábì wa Muhammad ò fẹ́ bẹ́ẹ̀ ni èmi ti ra yúnífọ́ọ̀mù ìwọ náà rà wé ó ń fara rẹ̀ sẹ́yìn nù ni Ọlọ́run ní gbogbo tí ó máa wọ̀ pátápátá àtọ̀dọ̀ rẹ ló ti gbọ́dọ̀ máa wá ààyè tí ó máa gbé ọwọ́ ló gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ ní tí ó máa jẹ tí ó máa mu ọ̀dọ̀ rẹ ló ti gbọ́dọ̀ máa wá àbá Muhammad ṣèkéde ò ní wọ́wọ́ ti láyé Ọlọ́run àmín gbogbo ń tọ́fì sí dọjọ́ alẹ́ Ọlọ́run ó dalẹ̀ ẹ lọ́wọ́ Ọlọ́run ṣẹ́ ńlá Ànábì wa Muhammad
ọ̀làlá hawla wàlà quwwata illa billah tí yín nù àfa Sodiq. Ó wá kù sọ́dọ̀ àwa òbí náà ó kù sọ́dọ̀ àwa òbí tá a jẹ́ ìyá ọkọ bàbá ọkọ ìyá ìyàwó bàbá ìyàwó àtàwọn ẹlẹ́rìí. Kí ni iṣẹ́ tiwa gan? Kí ni iṣẹ́ tiwa gan? Iṣẹ́ tiwa ni àmójútó. Torí ọ̀pọ̀ ìyàwó tó ń dàrú lénìí tó bá dijọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà ẹlẹ́rìí yóò jẹ́jọ́ o. Ìwọ tó tọwọ́ bọ̀ wípé lọ́jọ́ ìgbéyàwó lágbájá àti lágbájá pèmí náà wà ń bẹ̀ mo ṣe lẹ́rìí ń bẹ̀. Kí ni ìgbésẹ̀ tó gbé? Ìgbà tán rojọ́ fún ọ ìgbésẹ̀ wo ló gbé? Só tẹ̀lọ́mọ tiẹ̀ ni tó wà pé ọmọ ẹni ò ní burú ká lè fẹ́kùn pa tẹnitẹni sọ ọwọ́ tiẹ̀ mara ni abọ́ ọba wọn sọ̀rọ̀ Ọlọ́run ọba wọn sòótọ́ ọ̀rọ̀. Àwa tí a fẹ́ jẹ́ ẹlẹ́rìí lénìí kò sí nǹkan tí ẹ̀sìn fẹ́ ṣe pẹ̀lú ẹlẹ́rìí. Kírísítẹ́nì ni wọ́n mùsùlùmí ni wọ́n no o lè jẹ́ kírísítẹ́nì kó o ṣẹ̀rí ń bi ìgbéyàwó mùsùlùmí pé mo sáyẹ̀nsì mo wà ń bẹ̀ sátìjẹ́ tẹ̀ kọ́ wa sátìjẹ́ olùbẹ̀rù Ọlọ́run pé n tí wọ́n ṣe fún mi kò mọ lẹ́ni nìkan o n tí ìmọ̀ ṣe lọ láíláí tí ìmọ̀ mọ́nítọ̀ lọ láíláí ni ẹlẹ́rìí gbọ́dọ̀ máa pé ọkọ àtìyàwó ẹ̀ ló bọ̀ ni ìyàwó sí òsíjà bóun ní ṣe dáadáa lẹ́wà ó ní láti máa ṣàdúrà fún wọn. Ọlọ́run ti gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ nù. Ọlọ́run gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ ni ó gbọ́dọ̀ ṣe é. Àìṣe mọ́ àìtẹ̀lé mọ́ àwọn náà rẹ̀ yàn fọ̀rọ̀ lọ. Ọ̀pọ̀ ìyàwó ní ti ń dùn kò rí èèyàn sọ fún ọ̀pọ̀ ọkọ ní ti ń ṣe kò rí èèyàn sọ fún. Ìgbéyàwó wa pín Ọlọ́run ní jẹ́ kí tiwa ìpín láéláé Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ ó dàrú láéláé Ọlọ́run. Ọlọ́run ṣe ńlá ànábì wa Muhammad ọlọ́lá hawla wàlá quwwata illa billah. Ní ìpamọ́ ọkọ àti ìyàwó ẹ mú Ọlọ́run lọ́kàn o. Ní gbogbo ààyè láàrin ara yín láàrin ọkọ sí ìyàwó láàrin ìyàwó sọ́kọ ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ wo bí Ọlọ́run ṣe ròyìn ó ròyìn àwọn ẹni rínú Al-Qur'an ó ròyìn àwọn ẹni bú. Kí ni iṣẹ́ tán ṣe? Ìgbà tọ́lọ́run fẹ́ ròyìn ẹni rínú Al-Qur'an ni ó ròyìn Mẹ́ríàmù Mẹ́rí ọmọ ìyá Jésù ó ní àlèdè àtọ̀nà ti fàrìjà ó sọ abẹ́rẹ́ kò fi ṣe ṣekúṣe ó ní bẹ̀rù Ọlọ́run ni o ntí Ọlọ́run fi sọ lọ́dọ̀ ó sọ àìníbẹ̀rù Ọlọ́run ni èmi obìnrin sọ nǹkan tí Ọlọ́run fi sí lọ́dọ̀ ẹ fi bẹ̀rù Ọlọ́run ẹ fi lògbé sí ayé yìí abẹ́ Ọlọ́run fún yín lẹ́yìn ìgbéyàwó ẹ ní mọ̀dàmú o lẹ́yìn ìgbéyàwó ẹ ní mọ̀ṣòro o lẹ́yìn ìgbéyàwó yìí a ní dáwọ́jọ fún yín pé ẹ máa gbé fún lé lẹ́yìn ìgbéyàwó yìí àwọn ò ní gbókùn yín wálé o ẹ̀yin náà ò ní débọ́ àbòkù tiwa náà láyé lẹ́ Ọlọ́run Ọlọ́run ṣe ńlá ànábì wa Muhammad bisimilahi fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ máa wago inshallah 10 minutes to 2 a sì rábà náà. Ẹ jẹ́ kí ayọ̀nbó ànábì wa Muhammad ẹ dákun ayọ̀nbó ànábì dáadáa. Lókè àádọ́ bá jẹ́ Christian somebody praise the Lord. Ẹ̀yin Olúwa lógo yóò máa wọ́n dẹ́ lómi abáṣàdúrà tó á ní wàyà rọ́bì òǹsúrínà wà náà síra ní àṣìṣà bìjà Rasulullah wa Musa kàṣà ìzà. Ẹlòmí àwọn Kírísítẹ́nì tó bá ń bá Mùsùlùmí jà kò gbọ́ ẹ̀sìn yé. Ìsìlámù tó bá ń bá Kírísítẹ́nì jà ẹ̀wọ̀n ọ̀gbẹ́ sí yé. Aṣàdúrà àti wàyà rọ́bì òǹsúrínà nìka ìta ìṣẹ̀lẹ̀ ní ọlọ́ba wa gbà nọ́síra ní àṣìṣà ní gbígbà tó ṣe kíni tó tóbi tó kẹnu dáadáa bìjà Rasulullah ọlọ́run wọlé ànábì wa Muhammad wà Musa wọlá Moses wà Isa wọlá Jésù ẹ wá sọ pé àwọn òṣè mọ́nìkì ẹ yóò bá ànábì dáadáa jàre. Sallallahu alaihi wasallam. Abdullahi ní wéṣí àsìkò a fẹ́ ṣe ìdàpọ̀ mímọ́ láàrin àwọn ọmọ wa alájà wa Habiba àti àfa wa alájì wa Muhammadu Sodiq olódodo báyìí a lè fẹ́ wéṣí táìmù àwọn àgbàlagbà
bámi ẹ dákun ẹ má bínú ẹ má bọ̀ àti màmá àti bàbá á ṣe ní pápápá lẹ́ẹ̀kan náà lọ́dọ̀ yín àti ìdílé yín 50,000 lẹ́ẹ̀kan náà sí ẹgbẹ́ àwẹ̀sì káàgbá lọ́dún ló ti wọ́n so wọ́n pọ̀ àwọn onímọ̀ bá wa so wọ́n pọ̀ ẹ̀yìn kútùbà àlùbáríkà bàbá àwọn onímọ̀ bá wa ṣe àwọn oníṣẹ́ kí wọ́n máa jókòó lóde a máa sọ pé bàtà mọ́mí èmi ní ẹ̀yọ̀ bú àná bàbá ṣe ń ká ẹja yóò bú àná mi. Sallallahu alaihi wasallam. Ọ̀yá gbogbo àwa ìdílé lẹ́ẹ̀kan náà ẹ̀dá kò torí tó à ń ṣe pé gbogbo àwa ìdílé lẹ́ẹ̀kan náà gbogbo àwa ìdílé lẹ́ẹ̀kan náà wọ́n ti agodo fún mi ó ti ń pọ́ǹtì báyìí pọ́npọ́n ẹgbẹ́ àdìdé lẹ́ẹ̀kan náà wúta wá ṣe lélẹ́yìí ọ̀rọ̀ pé orí mi jẹ́ ìjèrè ọmọ orí mi jẹ́ ìjèrè orí mi jẹ́ ìjèrè ọmọ kò má sẹ́ni tí ò mọ̀ pé ṣé ọmọ kọ orí mi jẹ́ ìjèrè ọmọ ẹ̀dá mi jẹ́ ìjèrè ọmọ kò sẹ́ni tí ò mọ̀ pé ṣé ọmọ kọ orí mi jẹ́ ìjèrè. Ó yẹ ẹjẹ́ àdìdé lẹ́ẹ̀kan náà ẹjẹ́ gbogbo àwa ìdílé ìyàwó ẹjẹ́ àdìdé lẹ́ẹ̀kan náà a fẹ́ ṣe ìdàpọ̀ mímọ́ láàrin alájí wa Muhammadu Sodiq àti alájà wa Habeebat ọlọ́mọṣẹ́ fi àlùbáríkà sí ọlá nàbì níwájú ọlọ́run ẹ̀dàkùn báàmì àti mọ́mì kí n tó pè yín mo fẹ́ gbawó báwo lẹ́yìn ṣe mo fẹ́ gbà ká tó kó ní àbáwa alájí wa Muhammadu Sodiq owó wúdúbà àti àwọn bàbá fẹ́ fi ṣe dàpọ̀ mímọ́ ẹ̀dàkùn ẹni tó bá lè kọ́ bá fi sọ kọ́ sọ fún mi kí n gbọ́ sí àbáwa búdámìnà ẹ wá ẹ̀hẹ́n ó yá ẹ bá mi gbé ọkọ̀ ìyàwó ń sìn sìn owó wúdúbà kọ́ńtàntúmẹ̀ ní sìn ó kó ti di mélòó báyìí ẹ̀yìn ẹ̀ wọlé ní àti prógámù márùn-ún ẹ̀yọ̀ bọ́ àná mi. Sallallahu alaihi wasallam. Wá gbogbo dàkà máa gbé síta nínú ìdá àgbà bàbá yẹn ọjà 1.5 million. Àgbà tó wọlé mi kí n sọ èyí láì gbogbo ẹ̀ náà ni kí ló jẹ́ tó pọ̀ jù. Wọ́n pé àwọn bóyá 18 karat àbí 17 karat àbí 25 karat ẹ̀kọ́ ta ló ní òrùka tó jábọ̀ o wọ́n lọ jẹ́ ìtọ́pọ̀ ẹbí ṣe wẹ́dì fún ọmọ ọlọ́wà kiri lórí kọ́ máa wọlé ta ló ní kọ́ máa bọ̀ níta tó wá gbà ń bí wọ́n dẹ̀ kó kúrò àti rìsíìtì dání rìsíìtì dà irú fúláwà wo ló wà lórí ẹ̀ ẹni tó ní kótó irú fúláwà wo ló wà lórí ẹ̀ àgbàlagbà ní ọ̀rọ̀ ni yóò bàjẹ́ ẹja yóò wá náà tọ́ báwo yẹ máa bọ̀ àti gbogbo nílé lẹ́ẹ̀kan náà a fẹ́ ṣe ìdàpọ̀ mímọ́ ní ẹni pé àfi wákàtí wọn gbogbo alẹ́ kan náà láti ẹ̀rẹ́ àwọn pẹ̀lú tó ṣẹlẹ̀ pé ó ní bàtà bá ń tún ẹjọ́ pé iye fún báyìí gbọ́dọ̀ sí máa tí wọ́n máa ní gbogbo àwọn táwa àwọn èèyàn yìí wọn ò dìde àwọn èèyàn ìjàmbá ti ń yàn lára nígbàgbọ́ láà ń ṣe ìwọ́n tẹ́ wá ṣe níbi wà ilé nílé ẹ̀sìn òjàre oyè owó àpò bámi ẹ̀ ní kú tí kò fi tọ́lẹ̀ ẹ̀ ní kíráàkì ẹ̀ ní nọ́ọ̀kì ẹ̀ ní bẹ́ndì ẹ̀ máa jọ ká ẹ̀ tún jẹ ẹ̀ tún ra ká ẹ̀ tún kọ́ ká láwọ́lá wà láàkú wọ́tà gbogbo àwọn fámìlì jẹ́ àdìdé lẹ́ẹ̀kan náà kí a wá sanwó nílé bàbá ṣẹ̀ṣẹ̀ wá bá mi ò ní wáyé tì orí mi máa wú ti bá rí àgbàlagbà tó ń mowó ná mi bá fún ní orin Wàsíù Àyìndé kan ẹ wò ó bàbá kọ́kọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ tà wáàfù ọmọbọ̀lá àwọn ìgìjẹgẹrẹ ọ̀rẹ́ tó máa ná lówó áńkì tí mo mú dání yìí kí ni kan fáyé tásán pa ni mo yàwó ọmọbọ̀lá àwọn ìgìjẹgẹrẹ àwọn tún náwó wọ́n tó wá dìde àwọn aláwọ̀ tó fẹ́ fi àlùbáríkà sí wọn ní dìde ẹjá yòó ń bọ́ ànábì. Sallallahu alaihi wasallam. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ ọlá Muhammad níwájú Ọlọ́run. nísìnyí báyìí a fẹ́ ṣe ìdàpọ̀ mímọ́ láti ara alájí wa Muhammadu Sodiq àti alájà wa Habeebat àwọn bàbá wa àgbàlagbà tí ó bá wa ṣe léyìí
inú ẹ̀kọ́ tí àwọn bàbá aríkè olùkọ́ wa àti àwọn gbogbo àwọn àgbààgbà tá a bá ti rí àáfà tó jẹ́ àgbà lóde a ní bìlífù pé kí ni àáfà wa ni bí bàbá ṣe dé ẹ̀kọ́ tí a bá ti lọ́wọ́ pẹ̀lú mi tó jẹ́ pé àáfà olókogoro àti kíní kankan wàhálà yìí ní recognize láíláí kódà káwọn tó dé gan tí wọ́n gbé àti mo kọ́kọ́ dá àwọn bàbá wọn sọ pé àwọn titi wa náà ni wọ́n wà ní ilẹ̀ yìí bàbá ọkọ àti ìyá ọkọ. ok ẹjẹ ayọ̀nbó ànábì. sallallahu alayhi wa sallam. ẹ dákun torí tọ́lọ́hún àfàwà Muhammadu Sodiq àti alájà wa Habeebat ṣebí wọ́n ń gbọ́ mi ẹ dákun ẹ jẹ́ kí wọ́n farabalẹ̀ fún wa ń sìn wọ́n fẹ́ ṣe ìdàpọ̀ mímọ́ ẹ̀rí wọn tún rẹ́rìn-ín ìyẹn kọ́ mi ní kọ́ máa rẹ́rìn ọlọ́run nípa wálẹ́kún ìmáàmù ẹ má kó wa bẹ́ẹ̀ yọ nítorí ọlọ́run ẹ̀kọ́ tá a bá kọ́ ti tọ́ sọ ń gbárùn ní ìrẹ́jẹ̀ gbárùn léjìgbò ẹjẹ́ ayọ̀nbó ànábì. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ bá mi kọ́ ọ ní direct wí kọ́ wo bí ná láàrin ìṣẹ́jú méjì. àfàwà Muhammadu Sodiq àwọn gbọ́ tó bá jọ gbọ́ wo bí. wàláhì àfà àròjọ ni wàláhì ìyàwó yín àwọn mi ti mẹ́rí sẹ́ ń gbọ́ mi wọ́n fẹ́ ṣe ìdàpọ̀ mi mọ́ ta ló tún bẹ́ǹdì wọn. ok wàláhì Habiba ó ń polówó close up ní sá Allahu Akbar la hawla wala quwwata illa billah wàláhì ọmọ yín mú nǹkan o wàláhì dáadáa ló mú àfa Muhammadu Sodiq ò fún àìtó Habiba ẹ má bínú ó fún àyàn mò ń ṣeré ni ẹjẹ́ ayọ̀nbó ànábì. sallallahu alayhi wa sallam. nísìnyí báyìí àwọn bàbá wa àgbàlagbà àwọn ni wọ́n bá wa ṣe ìdàpọ̀ mímọ́ ìyẹn náà ẹ má bínú tó ń rọ́ọ̀sà o láàrin 5 minutes bàbá ṣé mo ń lọ lọ́nà yes ayé ìṣẹ́jú márùn-ún káyọ̀ mo ta fẹ́ ṣe kí everything kó dẹ̀ ṣe náà owó ìdàpọ̀ mímọ́ ayọ̀nbó ànábì. sallallahu alayhi wa sallam. àwọn bàbá yìí wọ́n gbé owó yẹn ó kí wọ́n ní owó ìdàpọ̀ mímọ́ ọlọ́run fi àlùbáríkà sí. àmín. la hawla wala quwwata illa billah. láàrin ìṣẹ́jú méjì ẹ̀dá kan jẹ́ kẹ́ a fún ọlọ́run ní ààyè kí gbogbo wa kí á pa ọkọ̀ wa pọ̀ sí iwájú ọba tí ń jẹ́ ọlọ́run ṣẹ̀ bá fi àlùbáríkà sí. àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآله وصحبه آل الله أكي الله جماعة كيف الله أكبر الله أكبر كيف الله أكبر الله أكبر ọlọ́run tí a kí náà lọ́ba tó tó kí ọlọ́run mìíràn ni ló kọ́ wa pé bá a ṣe máa ń kíyàn kíkí ọlọ́run ta kí ọlọ́run yìí àtọ̀rọ̀kẹ́tọ̀rọ̀gẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́run wọlé anábíwá Muhammad àtọ̀rọ̀kẹ́tọ̀rọ̀gẹ̀ fún àwọn sahaba àwọn tí wọ́n bá anábíwá Muhammad ló gbà àtàwọn ìyàwó anábì àwọn ọmọ anábì sí àwọn tó tabi'ina wa tabi'ina ila yawmiddin wọ́n lọ wọlé ọ̀sán kalẹ̀ dé orí àwọn tí àgbà mímọ̀ lọ́wọ́ wọn lábẹ́rẹ́ rí bàbá wa gbani Mawlana al-Akbar al-Allamah al-Aluri al-Afriki Sheikh Adam Abdullahi al-Aluri ọlọ́run sàlẹ́kùn kẹ fún wọn àmín ọlọ́run wọlé abẹ́ akí gbogbo àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ bisimilahi kul huwallah bisimilahi rahman rahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad lábẹ́ akí ìkàlẹ̀ àwọn àbáwá tí wọ́n ń kalẹ̀ ẹ̀ bá sọ pé adamallahu wayata ọlọ́run jẹ́ kárí yín pẹ́ bàbá àmín ọlọ́run jẹ́ kárí yín pẹ́ àmín ọlọ́run jẹ́ kárí yín pẹ́ àmín la ilaha illallah àwọn bàbá wa tí ẹ wà lórí ìjókòó wọn àwọn wa aríkéwúyọ̀ àbí aríkéwúlò ọlọ́run jẹ́ kí ìgbà wọn náà kò pẹ́ fún wa àmín ilé kí wọn ò ní bàjẹ́ àmín la ilaha illallah àmín ilé kí tí a ti ń gbọ́ dáadáa tipẹ́tipẹ́ ni wọ́n sì ní erípa nínú erípa máyọ̀ láti Nàìjíríà dé Morocco
ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún wọn la ilaha illallah àtúntò orí pa wọn ní lásù kódà ìyàwó àwọn ọmọ wọn àtúntò kọ́kọ́ lárúbáwá ọlọ́run gbàkùn ilé kí ló ní bàjẹ́ láyéláyé o la ilaha illallah akí àwọn ọ̀rọ̀ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run jẹ́ kárí pẹ́ akí àwọn afọ wa akí àwọn bàbá imam tó ń dúró gẹ́gẹ́ bí arọ́hìrù alẹ́lẹ́lá mílíkàsíbọ̀ àhàlẹ́wò ọlọ́run jẹ́ kárí pẹ́ la ilaha illallah ọlọ́run tó bí ọlọ́run lájẹ́ kan sún ọlọ́run eléyìí tí gbélé mi lérí pé àbí gbélé mi lọ́wọ́ pé kì í ṣe yìí gẹ́gẹ́ bí ìtìjẹ́ àṣà Yorùbá àbí ní Islam kò yẹ pé ìmúlẹ̀tọ́ láti pé kì í ṣe ìjókòó yìí kì í ṣe oyìkì àmọ́ mo rò pé ẹ̀kàn fẹ́ fi wo pé ní kádàrá wa papọ̀ gẹ́gẹ́ bí n ti Islam fẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń bọ̀ láti ilé ọkọ pé kó wá so oyìkì ìyàwó tí ẹ pé ní afẹ́mú nílé àwọn àna mo rò pé kò ń ṣe àṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìyàwó kan àti pé ní ẹ̀dá bẹ́ẹ̀ pé ká jẹ́ àlùbáríkà yín àtàwọn bàbá wa àlùbáríkà àwọn bàbá wa tí ìjòkó lérí ìjòkó wọn kọ́lọ́n wọlé abẹ́ kọ́lọ́n jẹ́ káwọn náà àlùbáríkà wala la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alaihi wasallam gbogbo wa ẹ̀dá kùtùrù ọlọ́run láti fún wa ní time wọ́n á jẹ́ pé gbogbo tí ó sì jẹ́ pé iṣẹ́ tó yẹ kán ṣe wọ́n ti ṣe wọ́n á jẹ́ pé olùdíje ìgbẹ́ ṣe ìtumọ̀ kan fẹ́ ká wútúbà ní wà jẹ́ pé ó wà gbà wá lásìkò akí bàbá wa tí wọ́n jẹ́ bàbá ìyàwó ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o màmá wa màmá ìyàwó ọlọ́run jẹ́ kárí yín pẹ́ ọ̀làlá gbogbo ẹbí wa ẹbí ilé ìyàwó àkì bàtìkì náà la kí àwọn bàbá wa bàbá ọkọ bí àkì náà la kí ìyá ọkọ àkì gbogbo àwọn ẹbí ilé wa tí a wá láti ibi àti wá ti fẹ́ mú ìyàwó tí a jẹ́ fámìlì ọkọ ọlọ́run jẹ́ kárí yín náà pẹ́ la ilaha illallah ọlọ́jọ́ kan sọ̀rọ̀ agbára ọlọ́run àkì ìyàwó ajáwa Habeebat bẹ́ẹ̀ náà ni a kí ọkọ náà àlàfà wa Muhammadu kos Sodiq ọlọ́njẹ́ kárí pé la ilaha illallah ní parẹ́ sọ̀hún ọlá Muhammadu Karim gẹ́gẹ́ bí a ti ṣe a ti rí ọ̀rọ̀ bàbá ọkọ a ti rí ọkọ a ti rí àwọn tí wọ́n jẹ́ olùjẹ́rìí ní ẹgbẹ̀gbẹ̀ wọn akíyàn màmá wa ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o may the Lord strengthen you ọlọ́run ò ní jẹ́ ṣubú láéláé la ilaha illallah ọmọdé aládọ́wọ́ lé ọlọ́run yóò máa kó máa bọ́ sí la ilaha illallah àti rí bàbá ìyàwó àti rí bàbá ìyá ìyàwó àti rí àwọn àti àìjẹ́ pé àwọn olùjẹ́rìí láti ilé ọ̀rọ̀ kò sí tó kù náà ni pé ní kí kàkà wútúbà nìkan la kàn kà tí a bá ka wútúbà tán kọ́lọ́run náà kàkà wútúbà tí àwọn túbọ̀ àwọn tí náà bá wọn bá tọrọ alibarika sí ọlọ́run jẹ́ kórí bẹ́ẹ̀ yìí tí Islam fẹ́ nínú tó ń jẹ́ sẹ̀ríà òun náà ní pé ní nǹkan mẹ́rin iná àkọ́kọ́ òun náà ní pé ní kárí mahal adúgbòdò ọlọ́run alẹ́pẹ́ ní improsi àbí kò jẹ́ prosi torí àwọn ọmọ tí ó yẹ afẹ́sùpọ̀ àti rí wọn àwọn náà wà lérí kalẹ̀ báyìí bó ti yẹ pé ìkàlẹ̀ yẹn jìnnà síra wọn àmọ́ ìkàlẹ̀ náà nìyẹn wà àjọ wà lérí kalẹ̀ nìyẹn pé kò tako sẹ̀ríà gẹ́gẹ́ bí àwọn bàbá tẹ́lẹ̀ sẹ̀ríà ti fi kọ́ wa kò tako sẹ̀ríà àwọn ọmọ yìí àwọn náà wà ń kalẹ̀ yìí bẹ́ẹ̀ náà ìgbà tí wà ń kalẹ̀ yìí iná ni a rí wàlíyìí lahamuri ọ wà ń kalẹ̀ tó jẹ́ bàbá ìyàwó àti ìyá ìyàwó bẹ́ẹ̀ náà ni a sì rí ìdánpẹ̀ ní àwọn akẹ́wọ̀n wa kẹ́mọ́ yẹlẹ̀ wọn ni mẹ́ta rí i pẹ́ ẹ̀dá kan wá fún wa sórí ìjòkó ń bẹ̀rẹ̀ nìwọ̀n kiri ẹ̀jòkó ń bẹ̀rẹ̀ bá ẹ̀jòkó ń bẹ̀rẹ̀ nínú àwọn olùjẹ́rìí náà ni wọ́n wà a ti rí wàlíyìí lahamuri lẹ́yìn wàlíyìí lahamuri tó kù náà ni pé ní ó náà ni sàdáàkì mẹ́rin náà ni tí máa mú igi kó dúró mẹ́rẹ̀ẹ̀rin ẹlẹ́kẹ̀rin ni ó dàdé pé ó wà lọ́wọ́ àwọn méjèèjì láàrin Sodiq àti Habeebat ṣé nǹkan yìí wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣé wòlé dáhùn wọ́n ti ń gbọ́ àbúrò ti fi lọ́wọ́ yín nǹkan tó wà ń bẹ̀ ni pé ní kí àfọwọ́ Sodiq tó bá ń gbọ́ kó mú nǹkan yìí yẹn jáde nǹkan tó bá fi so yìí kó mú jáde kó mú lọ́wọ́ báyìí àfọwọ́ Sodiq nǹkan tó bá fi so yìí kó mú lọ́wọ́ ṣé ẹ ń gbọ́ tó bá lè rọrùn ní o ó dà kó ti gbọ́ kó náà bó ṣe nǹkan kò bá jọ ka kò bá jẹ́ pounds tó pọ̀ ní ẹ̀ tó wúwo ńlẹ̀ owó tó wúwo wá
ẹ bá sọ fún un kó mú yìgì kan owó yìgì yẹn dà owó yìgì ló ti mú lọ́wọ́ yìí àti ìpèsè ni pé gbogbo ẹ̀ ń jọra wọn àbí kò jọra wọn tó bá yẹ kó jọra ẹ jẹ́ ká gbọ́ lọ́mọ pé Allahu Akbar. Allahu Akbar. wà ní kọ́ríyá global world làwọn àbí bọ́lá kókó ẹ̀ ó ti mú nǹkan yìgì ẹ̀ lọ́wọ́ báyìí wọ́n wà àárín gbogbo ayé lórí wàlá ṣẹ́ẹ́rì ayé ẹ̀rí jàmá tó bá di gbọ́ lọ́mọ sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ sọ pé Allahu Akbar. Allahu ẹ sọ pé Akbar. Allahu Akbar. ó ti mú owó yìgì ẹ̀ lọ́wọ́ owó tó fi so yẹn pé ní maharu owó yìgì yẹn ti mú lọ àwọn akólé ìyàwó ẹ̀ lọ́wọ́ báyìí ẹ bá sọ fún kó kólé ìyàwó lọ́wọ́ ẹ bá gbọ́ lọ́nba tóbi lẹ́ẹ̀kan sí Allahu Akbar. owó tí alájà wa ti gbà á ọlọ́run fi àlùbáríkà sí ọ̀là la ilaha illallah ọ̀làjà kan sọ̀rọ̀ agbọ́rọ̀ ọlọ́run kí àlùfáà wa alájà wa kan tẹ́wọ́ sílẹ̀ báyìí kí àlùfáà wa Sodiq kó gbé wọlé lórí kó tẹ́wọ́ lélẹ̀ kó tẹ́wọ́ bẹ́ẹ̀ ni masha Allah wọ́n ti wá gbọ́ wọlé lórí àásùn wọn papọ̀ jama ṣe ká máa lọ àbí ká máa lọ bẹ́ẹ̀ ṣé kó ká máa lọ bẹ́ẹ̀ àbí ká máa lọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ọlọ́run sì yọ orí bẹ́ẹ̀ láéláé la ilaha illallah ọlọ́jọ́ kan sọ̀rọ̀ agbára ọlọ́run ọba o bá a fi àlùbáríkà sí àárín Sodiq àti Habiba Allahumma barik bainahuma wajami shemlana ọlọ́run bá a fi àlùbáríkà sí àárín wọn Àmín. jẹ́ kí àsopọ̀ wọn kó pẹ́ Àmín. kó lálùbáríkà kó pẹ́ Àmín. ọlọ́run bá a fi àlùbáríkà sí àárín wọn Àmín. jẹ́ kí àárín wọn kó pẹ́ Àmín. la ilaha illallah Àmín. ọlọ́mọ yà wọ́n ọlọ́mọ tú wọn ká Àmín. ọlọ́mọ yà wọ́n Àmín. ọlọ́mọ tú wọn ká Àmín. ọlọ́mọ yà wọ́n Àmín. ọlọ́mọ tú wọn ká Àmín. ọlọ́ bisimilahi rahman rahim wa gbèsè. wútúbà tí wọn kalẹ̀ gẹ́ bí kínní abẹ́yẹn tó jẹ́ pàtàkì wútúbà náà ní tí anabi wa Muhammad sọ sallallahu alayhi wa sallam tó ní pé kí ọlọ́run bá kó bá fi àlùbáríkà sáàrin wọn méjèèjì kó jẹ́ kí ìbálòpọ̀ àwọn méjèèjì kó ní àlùbáríkà Àmín. kí wọ́n ní kán máa bẹ pẹ̀lú ìfẹ́ kí wọ́n sì wá ní ọmọ tí ó lálùbáríkà pẹ̀lú láàrin àwọn méjèèjì Àmín. ètò ìmọ̀ gbogbo tí wútúbà yẹn náà ń sọ nìyẹn kọ́lọ́n wọlé àwa ní ká wá tọrọ gẹ́gẹ́ bí àwọn bàbá ti gbà lọ́dọ̀ jogún náà bàbá wa tí wọ́n ti máa ń ṣe ó náà pé ní kọ́lọ́n wọlé àbó ti fi àlùbáríkà sáàrin ànábì wa Ádámà àti Hawawu kọ́lọ́n kó bá fa àlùbáríkà sáàrin àwọn méjèèjì Àmín. ẹ dákun bí wọ́n ti wí ẹjẹ́ kan sàmí Àmín. kọ́lọ́n wọlé àbó ti fi àlùbáríkà sí àárín ànábì wa Musa àti Safura ọlọ́dàkùn máa fa àlùbáríkà sáàrin méjèèjì Àmín. kọ́lọ́n bá bó ti fi àlùbáríkà sí àárín ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama àti ajawa ẹ̀yà wa àgbà Khadija àti Aisha àti Afusa àti Zainab ọlọ́dàkùn máa fa àlùbáríkà sáàrin méjèèjì Àmín. wala la ilaha illallah wala jẹ́kọ̀ sọ̀rọ̀ agbára ọlọ́run wala Àmín. tuntun bí ọlọ́run a ṣe Àmín. fatia kí a bá ti ń ṣe ńlẹ̀ wà nílẹ̀ Ìlọrin tabadi ṣe ẹ̀ẹ̀mejì ẹ fi ọwọ́ Sodiq wà fọwọ́ rọra kan ìyàwó ẹ ní ara obìnrin ojú ìyàwó náà wà fọwọ́ Habiba wà fọwọ́ kan Sodiq náà wà fọwọ́ méjì ẹ wà fi rọra ní ojú kọ́nà eléyìí náà àfi ṣe kókó balẹ̀ beautify ẹ̀ náà ni kò sí nǹkan tó túmọ̀ ń bẹ̀ ọlọ́run sáájú kó lálùbáríkà ní pàtàkì wàlá bisimilahi rahman rahim fatia méjìlá ṣe takọ́kọ́ ẹni ṣe nǹkan kan ẹlẹ́ẹ̀kejì parí ẹlẹ́ẹ̀kejì lẹ́tọ̀ọ́ ṣe nǹkan takọ́kọ́ ni makiyatun kọ́nà wàlá àbáwá ẹlẹ́hà aṣẹ́wọ̀n abdulmajidi alfanla àbáwá tó bí àbáwá alfanla àwọn ní wọn máa ń kábẹ́ fún wa wọn náà kàn makiyatun njọ́ tó bá nàbí inú ìbànúlójú bá ọlọ́run dákun abiyẹn ọlọ́run ní jẹ́ kí ìbànújẹ́ bá yín láéláé ọlọ́run gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ àti sọ̀rọ̀ ọlọ́run bá lè kó ẹlẹ́ẹ̀kejì mẹ̀dání yàtọ̀ inú dùnú ló bá nàbí wa Muhammad láti sin lọ Sodiq àti Habiba inú dùnú lẹ́ẹ̀ máa gbé inú dùnú lẹ́ẹ̀ máa gbé ìdùnú lẹ́ẹ̀ fi sáyé la ilaha illallah wala bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين ẹlẹ́kejì yà kábìtì lẹ̀ lọ́ni pé ní fatiha alubarika alihamudu lillahi rabbil alamina arahamani arahimi maliki yaumidini iyaka na'budu wa iyaka nasta'inu اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ọsẹ Sodiq ọkùnrin náà kọ bí ẹgbẹ́ wọn bá mi tó lè mọ́ ẹgbẹ́ ọlọ́mọ tó fi lẹ́ẹ̀kan sí i.
bí bàbá wa gba bàbá wa ìmáàmù Fúlàní bẹ́ẹ̀ tí ọba kó fọ́ kan lórí ìjà pọ́kùnrin ni ló kọ́ fọ́ ọkùnrin ní sì bí ní sì máa rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fún un náà ẹ dákun tó dé ọlọ́run yìí ju máìkì lẹ̀ àwọn afọwọ́ tó ń ba wọn ti náà fáwọn bá tọrọ àlùbáríkà àmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ dákun tó dé ọlọ́run ẹ má bínú sọ́jú kan náà ni ẹ̀yà wa alájà wa Mariam ọlọ́run kó bá wa kẹ́ Àmín. kọlọ́n kó bá wa gẹ́ Àmín. Mariam ọ̀pẹ̀yẹmí àdùkẹ́ ọlọ́run ṣe kó ní ìsinmi fún wa Àmín. gbogbo ẹ̀ṣẹ̀ wa àmàṣe wọn ọlọ́run bá yẹ fún wa Muhammad Sallallahu ọjọ́ alayhi dunu wa wọn sallam. lélẹ́yìí àgbàpẹ́ ní lọ́jọ́ níyì ọlọ́run bá ti àlékún kẹwọn nínú sàárè yóò bá tún mọ́lẹ̀ sínú kábàárì wọn ọlọ́láhi aláha ilàlá ààrẹ ní sàmì torí ọlọ́run ẹ dákun jẹ́ ká mi ẹ̀kọ́ lókè dáadáa ọlọ́láhi aláha ilàlá bisimilahi kul huwa Allah bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. ẹ ní sanwó àdúrà mọ́ríà ni baba hẹn bẹ́ẹ̀ ni baba wa baba hẹn ọlọ́run bá kẹ́ wọn baba wa náà kọ́lọ́n kò jí kí wọ́n sùn rè ẹ̀yin náà filẹ̀ yìí o ẹ̀yin náà ò bàjẹ́ náà ni o mama wa ẹ̀yin ò bàjẹ́ ni o tójú wọn yà wá láti lọ ṣe ti Rukayatu ní ẹgbẹ́ ìgbà náà kàtẹ́ síjọ́ náà ọlọ́run níjẹ́ kẹ́yìn náà bàjẹ́ láéláé o ọlọ́run àti tóbi ọlọ́gbọ́rọ̀ ọlọ́run ẹ pẹ́ wá pé bàbá ọlọ́run àti tóbi ọlọ́run jẹ́ kan sọ̀rọ̀ alájà ẹ̀dá kùtù ọlọ́run alájà Mariam àdùkọ́ ẹ̀pẹ́ yẹmí gbogbo àtàbà mọ̀ àtàbà gbóhùn ẹ̀ tàbà bí ti máa ń ṣe ní kìtà kìtìyàn rẹ̀ tó a pé ń bẹ láyé ní bíbá yìí ẹsẹ̀ ní gbẹ̀rù ọlọ́run tó wá àdúgbò dọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò bá aṣàlékún kẹ́ la ilaha illallah wala muhammadu rasulullahi anabi sallallahu alayhi wa sallam amina 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 ya Allah ní ìparí àjíbọ́lá abudu salami àwa ń bẹ Allahu ta'ala kó bá ìjànà sí kẹrẹ bówọ́lá nabi muhammad bówọ́lá Sheikh Tijani owala ẹ̀sìn bẹ́ẹ̀ la ilaha illallah àjíbọ́lá abudu salami àwa ń bẹ Allahu ta'ala kó fàlùjánná ṣìkẹrẹ bówọ́lá nabi muhammad bówọ́lá Sheikh Tijani owala subhana rabbika rabbil ẹ jẹ́ ká ní Allahu akibaru. Allahu akbaru. Kò sẹ́yìn tó lè yòǹbó ọlọ́run tó lè gbọ́ ọlọ́run tó bí i. Wa akbaru. ẹ jẹ́ àyòǹbó ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. A dúpẹ́ fún ọlọ́run a kí àwọn bàbá wa tí wọ́n bá wa ṣe ìdàpọ̀ mímọ́ nì ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Àmín. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Àmín. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Àmín. àwọn bàbá sọ kankan lẹ́ẹ̀kan tá a bá tún ní kí a lọ síbẹ̀ ṣe fìdí bẹ́ẹ̀ ni a fẹ́ lọ lénìí wọ́n ti bá wa ṣe ìdàpọ̀ mímọ́ bí situation ṣe rí síwájú kan tó ṣe ìdàpọ̀ mímọ́ àbá Muhammadu Sodiq àti alájà wa Habeebat wọn ò tí ì lẹ́tọ̀ọ́ láti jókòó sí ẹgbẹ́ ṣùgbọ́n bí ohun tí ó ṣe rí gbogbo ọlọ́run dẹ̀ fi ní word and opposite ṣùgbọ́n a ti dúpẹ́ fún ọlọ́run Alhamdulillah. ọlọ́run ti bá wa ṣe ní ìrọ̀rùn nísìnyí báyìí ṣáájú kí wọ́n tó fi wútúbà àlùbáríkà lé pátápátá àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin àbíyẹ tí wọ́n bá fún wa láti ìdílé alájà wa Habeebat ẹ jẹ́ kí n wo bàbá wa àkọ́kọ́ àwọn náà ni alájì wa Ishau Ọlátúnjí tí ń bá ṣe tí wọ́n kọ sí bíbáyìí wọ́n wà lórí ìjókòó ẹ dákun kí wọ́n máa bọ̀ alájì wa Ishau àwọn bá ànábì jorúkọ ni ànábì Ishau Ọlátúnjí àwọn màmá wa kejì ni alájà wa Mọ̀nsúrọ̀ kí ni ẹ̀kọ́ yìí ok Ọlásùnkànmí àbí ṣé wọ́n wà ń jókòó ń bí ẹ dákun kọ́ máa bọ̀ alájà wa Mọ̀nsúrọ̀ kọ́ máa bọ̀ ẹni kẹta alájì wa Láńre Oyètọ́lá àbí kílẹ̀ ní Láńre Oyètọ́lá àbí ṣé wọ́n wà ń bí ẹ dákun ẹ máa bọ̀ alájì wa Láńre Oyètọ́lá ẹlẹ́ẹ̀kẹta ni alájì wa Kamarudin Ọlátúnjí lọ́wọ́ alájì wa Kamarudin Ọlátúnjí ẹ dákun ẹ má bínú torí ọlọ́run Maulana Sheikh Dagosi
ṣéèkù ojú èmi gan mo ń ṣáyè láti lè jẹ́ kí orúkọ yín dàbí tèmi ṣùgbọ́n tó bá ti ń pọ̀ báyìí kòkòrò máa ń mú mi òun ni ò jẹ́ ń fi sílẹ̀ ó máa ń wù mí ọlọ́jà rí pẹ́ sà ẹ dákẹ́ má bínú ẹ bá ẹ̀jẹ̀ tó mi lọ gbà ní ọ̀dọ̀ ọkọ káṣepọ̀ lẹ́ẹ̀kan náà alájà wa Mrs. Ọ̀dẹ́rìndé ọdẹ làwọn àwọn máa ń pa ẹni wọ́n máa ń pa ẹ̀fọ̀n Mrs. Ọ̀dẹ́rìndé Sarah àbí wọ́n ní Sarah okay somebody praise the Lord. Mrs. Shoyolabi. Okay, no ni. Praise the Lord, no ni. Mrs. Adeyemi Basiro. Àwọn obìnrin ló gbàjọba lọ́dọ̀ yín bí o. Ẹ̀yin bá nàbí. Sallallahu alayhi wa sallam. Alájà wa Basiro, àwọn dà. Alájà wa Basiro Adeyemi. Ẹni kẹta ni Alájì wa Abdulrahman Ajibola. Alhaji wa Abdulrahman Ajibola àwọn dà ẹ dákun máa fẹ́ waste time Alhaji wa Abdulrahman Ajibola bí wọ́n ṣe ń bọ̀ ẹ má bínú sá ẹ̀yin ní àwọn ìdílé wa láti ọ̀dọ̀ Alhaji wa Muhammadu Sodiq tí wọ́n jẹ́ ẹlẹ́rìí àwọn rèé so wọ́n wá mú ọmọ láti ọ̀dọ̀ yín ẹ̀yin lẹ́yìn jẹ́ ẹlẹ́rìí fún Alhaja wa Habeebat àwọn jẹ́ ẹlẹ́rìí fún àfàwà Muhammadu Sodiq àbí ilé ṣe bóyá ẹgbẹ́ àti ká ojúbà ṣe gbogbo ẹ̀ ṣe ìtinútinú ṣe ẹ̀yọ̀ǹda fún wọn kí wọ́n máa mú Habeebat àbí ẹ̀yọ̀ǹda. Wa alaikum salaam tulayi. Alhamdulillah. Bẹ́ẹ̀ni ṣe kójúbà sí amina. Ẹgbẹ́ Ọlọ́run tó bí ẹ sọ pé ẹdú oró àwọn ní ẹkíní kan ní oró lànà ẹ̀ká lómi là ẹ̀ẹ́dúpẹ́ ó ní ẹ ṣe àdúpẹ́ o Ọlọ́run ní yóò bàjẹ́ ọlá Muhammad níwájú láì ní wéṣẹ̀ àsìkò àbá báyìí òkè wà lọ́wọ́ mi so ẹ bá wa sáìn bí ẹni kankan ṣe wá ń sáìn ìyẹn kankan 5,000 naira èmi ń láìkì owó 5,000 tó bá bọ́ sí ìdílé àwọn ọkọ 10,000 tó lẹ́yìn lẹ́ wá mú ọmọ alákùnmíláìsà owó àdúrà àgbà lọ́wọ́ yín wàhálà èmi máa ń láìkì ẹni tó bá ń múra ìbílẹ̀ dáadáa gbogbo ẹ̀ náà àjọ fi pàdé ànábì ní jọ́ngbẹ́dà kìámà ni Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ bá a jẹ́ ń sáyẹyẹ ká máa mú owó àdúrà Ọlọ́run fi àlùbáríkà sísà àmín ọlá Muhammad níwájú Ọlọ́run sallallahu alayhi wa sallam. Ọya ó kù ìṣẹ́jú márùn-ún ẹ dákun ẹ máa bọ̀ ìṣẹ́jú márùn-ún àbí kó má tó yẹn ọya ìdílé ọkọ ọya ẹ lọ́jọ́kò àfàwà abúlé aminu dà àfàwà abúlé amin àfàwà abúlé aminu dà ẹ dákun gbogbo àwọn màmí alága ìdúró alága ẹ dákun tó mo fi Ọlọ́run àti ànábì wa Muhammad bẹ̀yìn ìṣẹ́jú márùn-ún ẹ má bínú torí tọ́lọ́run ti ànábì torí pé inna wa'dallahi haqqun ẹ má bínú torí tọ́lọ́run nísìnyí báyìí tọ́ bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹ dákun torí tọ́lọ́run yá ẹ wá sáyìn ní pápápá a ti tún fẹ́ máa lo àsìkò kọjá bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹ wá sáyìn bàbá ọkọ àti ìyá ọkọ ẹ má bọ̀ lẹ́ẹ̀kan náà kí ẹ wá sáyìn mọ́mí ẹ má bọ̀ ẹ wá sáyìn bàbá ìyàwó àti ìyá ìyàwó bàbá ọkọ àti ìyá ọkọ ẹ wá sáyìn torí tọ́lọ́run tànábì ẹ̀yin mọ́mí alága àdúrà alága bẹ̀rẹ̀ ẹ dákun torí tọ́lọ́run mo fi Ọlọ́run àtànábì bẹ̀yìn ẹ má bínú torí tọ́lọ́run àfàwà abúlé aminu dà nísìnyí báyìí kan ká útúbà àlùbáríkà sí everybody aṣọ rọ́bà náà kí àfàwà abúlé aminu ẹ̀gbọ́n ọkọ ìyàwó aṣàdúrà fún gbogbo wa
bàbá yẹn fẹ́ wá ó yá ṣẹ́wó ìwà mẹ́ 200. àfáwà abúlé amínú dáa. tọ́ nísìnyí báyìí bá mi bàbá àti màmá alájà wa Habeebat nǹkan ẹ̀kọ́ tó kù náà fẹ́ ka útúbà alùbáríkà kí wọ́n ṣe rọ́bà náà ó yá mú wíwá pápákọ̀ gbogbo ẹlẹ́kan náà kí àwọn afá kan ṣe útúbà lọ́kọ̀ fún bàbá lẹ́ẹ̀kan náà kò sí kankan mi lẹ́yìn ẹ̀ mọ́ àwọn afá náà máa ṣe wọ́n á fi útúbà sí wọ́n á ṣe rọ́bà náà lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan sí mo tún yàgbọ́ àwa alágàdo alágàbẹ̀rẹ̀ náà ibẹ̀ náà ni ẹ fi sí alágàdo alágàbẹ̀rẹ̀ má bínú torí tọ́lọ́hún ọ̀yàgbọ́ ẹja dìde lẹ́ẹ̀kan náà àtúnṣe adáfọ̀n àbá kan tí wọ́n wà nínú second flat lọ́hùn wọ́n kàn ń bo yẹn wá látẹ̀kan ni gbogbo alápapọ̀ ànímọ̀ nira o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ ti lọ change gbogbo owó tí a ṣe àtìfẹ́sẹ̀ rọ́bà náà 150,000 wọ́n ní ká má wòye tó pọ̀ ọ̀yà ó pè ní ká fún yà bí access àbí diamond àbí gt àbí first bank update kini send àfẹ́gbà kan tó kúrò mí sí send ìbò ṣé ibìkan náà lájọ ń gbé ni ẹni kini. àtìfẹ́sẹ̀ rọ́bà náà àwọn ní ká tó dìde ọ̀yà ẹ̀kọ́ àká nínú ẹ má bínú ọ̀rọ̀ lórí owó ni o tọ́ bá mi ọ̀yà ẹ̀ ojúbà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه ní àpanupọ̀ gbogbo wa ẹ jẹ́ kí a kí Ọlọ́run pẹ̀lú gbólóhùn Allahu akbar. Allahu akbar. lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. ẹ jẹ́ pé mẹ́ta Allahu akbar kabira. a kí Ọlọ́run tí ó sọ ìgbésí ayé wa di rọrùn. a rí i pé tó ń ṣẹlẹ̀ láwùjọ ń sìn kò sí tẹ́lẹ̀ Ànábì ti sọ yí pé yóò ṣẹlẹ̀. Sallallahu alayhi wa sallam. nígbà tí a máa ṣègbéyàwó níbi tí ọkọ àtìyàwó ò ní sí mbẹ ó ti sọ ti pẹ́ pé yóò ṣẹlẹ̀ ọba tó ní kí àsìkò tó dáa yìí kó bá wa láyé òun la dúpẹ́ fún o àlékún kí á ti kẹfà Ànábì náà gbogbo àwọn olóore akí wọn àwọn afọ àwọn akọlọmọba wa kí wọn ó kí bàbá wa gbà àti màmá wa Ọlátúnjí àti gbogbo ẹbí oríire tèmi kò ní dẹkun o. àmín. bàbá wa gbà àti màmá wa Omítúnjí abẹ́ ẹ̀kọ́ ni Omítúndé ìdùnnú èní kò ní dẹkun tó bá dọ̀la. àmín. gbogbo àwa tí a wá láti ìdílé ọkọ ìdílé aya gbogbo tí ń jẹ́ ìran dùnnú kò ní parẹ́ lé wa. àmín. mo káwọn bàbá mi ní orí kalẹ̀ bàbá wa chief imam mo kí yín bàbá wa àgbà tí wọ́n ṣe ìdàpọ̀ láàrin ọkọ àti ìyàwó mo kí yín bàbá wa sèw Mr. Baudin mo kí yín àwọn afá mi lọ́tún lọ́sì mo kí wọn àwọn táwa lọ́wọ́ ta àti inú ilé gbogbo wa ni mo kí o ní àpanupọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní tí a bá ń ṣe ètò akidu àti wàlímọ́tò nìka àwọn gbólóhùn kan bẹ tí yóò pọn dandan fún wa láti sọ torí pé àwa bá wọn kẹyẹ àwa bá wọn yọ ni eléyìí ní gbogbo wa náà a ó panupọ̀ sọ lẹ́ẹ̀kan náà pé ájì wa Sodiq àti ájì wa Habeebat Ọlọ́run jọ̀ọ́ bá wa fi àlùbáríkà sáyé wọn ẹ jáde sọ bẹ́ẹ̀. Ọlọ́run jọ̀ọ́ bá wa fi àlùbáríkà sáyé wọn. Ọlọ́run jọ̀ọ́ ìgbépọ̀ wọn Ọlọ́run jọ̀ọ́ ní àlùbáríkà nínú. ìgbépọ̀ wọn Ọlọ́run jọ̀ọ́. abẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo tí wọ́n dàrin ọkọ àtaya rú ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wọn. Ọlọ́run àtúnbí ọ wọ́n ń bẹ lẹ́yìn odi ọlọ́mọdé ó parẹ́ sọ̀hún. Ọlọ́run jẹ́ kóre dé. àmín. ìbejì ọkùnrin lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn lẹ́ẹ̀kẹfà tó bá di ẹ̀kẹjẹ kó jẹ́ obìnrin méjì. ẹ bá ṣe amina. barakallahu fihima wa baraka alayhima wa jama'a Allahu shamlahuma bismillahir rahmanir rahim allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammad wa ala ali ibrahim kama barakta ala ibrahim wa ala ali ibrahim في العالمين إنك حميد مجيد أكبر وأقودين baálé gbogbo aláṣìá baba akú ọdún gbọọrọ akú ọrọ̀ ọmọlẹ́ni orí náà ọlọ́run ojú dalẹ̀ ọlọ́run ní sẹ́lúpin ọlọ́run la ilaha illallah subhana rabbika rabbil izzati
عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.